Yà, ẹ káalẹ́, ẹ kú ọ̀sán, ẹ káàárọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá Ọmọbíyalé lèmi ń jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbó kẹrin lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀bẹ̀rẹ̀ bí ìjà. Ṣáájú ohun gbogbo, kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá, tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa. Mo kẹ́yìn ẹ̀lẹ́ ulama'u warasatul anbiya'i, ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukaddam Sheikh àfáà akọ́mọ ní kéwú, àfáà akọ́mọ lẹ́sìn, pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, Reverend Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ní ṣe ewé já, ẹ̀ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdúrà ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoore kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoore kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀. Torí ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà, jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò, ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, Ọọ̀ni Ilé Ifẹ̀, àrólé Oòduà. Kábíyèsí, mo kí yín o. Mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́, ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé the first Ẹlẹ́wùẹ̀tù. Ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Kábíyèsí, mo kí yín o. Mo fi yín kí bàbá tèmi, ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bàbá, mo kí yín kẹ́dé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ kó kánrin kése. Kí ilẹ̀ Yorùbá ó mọ́ dàrú, kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó má rí dààmú, kí ilẹ̀ Ìbàdàn kó má dàrú. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Mo wá tara ṣàṣà, mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Ìyẹn bàbá mi Professor Bánjí Akíntóyè, alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá, mo kí yín. K'Olódùmarè kó jẹ́ á túbọ̀ róòrùn yín sásọ pẹ́, kẹ́ ẹ túbọ̀ fọwọ́ páwú, kẹ́ ẹ fèrègì jobi lágbára lọ́wọ́ Ọlọ́run. Òmìnira ìran Yorùbá yóò ṣojú yín, kò ní jẹ́yìn yín. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Bàbá, mo kí yín o. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lẹ́yìn ẹni lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ Tóyọ̀sí ọkọ Adérọ́pò. Bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀rí ọmọ alágbàdo òde, ọmọ aládéládé ládé, Aláàfin Ọ̀ládé, adé orí adé aládìkún ńlágbà fáláàfin. Bọ́bá rú ọ lójú, bọ́bá pàdé Aláàfin lọ́nà, ìyẹn ọba Abímbọ́lá Ọwọ́adé, bí wọ́n lè rè pé ṣé lóòótọ́ sádé aládìkún ńlágbà fún yín. Mo kí yín o. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílẹ̀ Kóòtù Òjíire. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní Bayelsa, ní Kogi, ní Kwara pẹ̀lú Delta. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹrù tí yabiyamọ kì í tú wò, wọn ò ní ṣe kíni, wọn ò ní gbé ká yín mọ́lé. Ẹ wò ó, àsìkò tí mo ní ọ̀pọ̀, torí wípé
ìfẹ́ wí àwáwí asán kankan lálẹ́ yìí àmọ́ mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ nǹkan kan o ẹ̀yin òṣì gbọ́ òṣì wí kì í tàn káyé tó òṣì gbọ́ ọ̀pọ̀ èèyàn wá wà tó jẹ́ bí òṣì gbọ́ ni wọ́n ọ̀tọ̀ ni tó wí ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ wí jáde èmi ẹ̀ wá ṣe méní méjì màá gbàdúrà fún yín ni pé ọlọ́run o ìwọ lọba tó dá wa tó mọ̀ wá tó mọ̀ oníkálùkù tó fi mọ̀dé tá a fi wáyé struggle ìran Yorùbá tí gbogbo wájọ wà nínú rẹ̀ tá à ń ṣe yìí ìwà oníkálukú ni ó fi ṣèdájọ́ fún mọ́ wàá fi ṣẹ́fò nìkan fi sán fún lórí àrọ́mọdọ́mọ rẹ̀ ìwà tó oníkálukú bá ń hù yálà ní dáadáa ni yálà láì dáa ni k'Olódùmarè ké sẹ̀san fóníkálukú látòrí ìran rẹ̀ dórí àrọ́mọdọ́mọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo bẹ̀rẹ̀ sí ní gba text message lánàá mo wá rẹ́rìn-ín kí ló fa text message ó ní wípé àwọn kan àwọn kọ̀lọ̀rọ̀ sí àwọn tá à ń kìlọ̀ fún pé ẹ yéé hùwà àbàjẹ́ tá kọ̀ tá à gbọ́ mo dẹ̀ fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ń fura sí nǹkan kan bá a ṣe ń dẹ́kun bá a ṣe ní ká pa ẹ̀ka àrókò Dúpẹ́ Onídọ̀tí náà rèé tá a rí pa títí téèdì ìrókò tí ń gbẹbọ ó náà làwọn kan tó ti bẹ̀rẹ̀ yìí mo dẹ̀ sọ I make it in my last video ṣé nínú ọ̀rọ̀ tí mò ń sọ níbo ni mo ti bú bàbá mi Professor Banji Akintoye ìwọ tó bá lè bá mú fídíò ibi mo ti bú bàbá mi jáde jẹ́ n rí ẹ ṣe jẹ́ máa hùwà bí ẹni tí ó kú tòní tọ̀la kẹ́jẹ́ máa hùwà bí ẹni tí ń wo sàárè lọ́ọ̀kan káyé wọ̀run sùnsùnsùn bí ẹni tí ò ní kú mọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ pátápátá ìrìbí tí mo ti pinpoint ẹ̀ pé bàbá mi Professor Banji Akintoye pẹ̀lú Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ tí mo ti sọ pé wọ́n ń jà kò lè síjà láéláé ẹ̀yin ẹni ibi ẹni òfò wọ̀nyí lẹ́yà wábígbà ó dùn àdè lọ́pọ̀ yín ẹ̀yin méjì náà lẹ́ ń da struggle yìí rú ẹ̀yin méjì náà ní kọ̀lọ̀rọ̀ sí and I don't want to mention them but if you force me to mention them I will still mention names. tá a bá rí ní tí ọ̀dà tá a bá pe àkíyèsí sí pé ẹjẹ́ á ṣe báyìí bó ṣe yẹ kó rí rèé ẹ má rí àwa ọmọdé ẹ má rí àwa náà gẹ́gẹ́ bí ọlọ́pọlọ kúkú. Yorùbá nation is not for one person bí ẹ̀yin ṣe ń jà fómìnira ìran Yorùbá lèmi náà ń jà fún. bàbá sì bi ọ̀pọ̀ yín léèrè ní ìsìn pé ẹ lọ rèé mú àwòrán rally tẹ́ ti participate rí wá ẹ lè rí mú wá jáde ṣé tẹ̀ǹtì ẹ̀yìn tí àwọn ọ̀tá yìnbọn létí rẹ̀ tó jẹ́ pé odidi bí ọ̀sẹ̀ kan lè gba drip ṣe ní ká sọ ni àbíbò débi pé ẹ wá lọ rèé jí bá bàbá mi Professor Banji Akintoye ọmọ kan ń bẹ ń bàdàn omíyalé ibú bàbá Banji Akintoye afọláha tákìnú náà sẹ́ẹ̀kì ń ronú ni níbo mo ti bú bàbá àṣìṣe yín disappointment tẹ́ ẹ kó bá ìran Yorùbá ni là ń sọ fún yín lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Oòṣà tẹ́lẹ̀ ń tà mọ́ bàbá mi Professor Banji Akintoye I will explain to you because I have a better conversation with him yesterday let me put it that way torí àti wà lóru báyìí wọ́n dẹ̀ la àwọn nǹkan kan yé mi gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá lẹ mọ̀ wípé gbogbo ohun tí bàbá mi Professor Banji Akintoye bá ṣe olóyè Sunday Igboho Oòṣà náà ló ṣe ilé mi ṣe máa ń sọ pé ìyá tó bí ṣòkòtò ló bí bùbá ẹ mọ̀ yá
ìgbésẹ̀ kan wà nínú rálì tá pètèpèrò rẹ̀ yìí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi tó lóyè létí bíi pé a fẹ́ ṣe rálì ìran Yorùbá a fẹ́ sọ fún ìjọba pa ń lọ ẹ wá kọ́kọ́ lọ rèé sí àbẹ̀wò sí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ sọyẹ orí bẹ́ẹ̀ ni ẹ dá lóhùn àwọn nǹkan tá à ń sọ fún yín wípé olóyè Sunday Ìgbòho ò ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan ń ṣe yẹn nìyẹn nígbà táwa fẹ́ ṣàwọn rálì wa tá a ṣe ń gbà yẹn police station mélòó la kọ̀wé sí ẹ̀tọ́ ìní fún èèyàn láti ṣe ìfẹ̀hónúhàn tó bá ti jẹ́ alálàáfíà tí ò mú wàhálà tí ò mú pákáleke ohun ìpọnyín keke tí ò mú dání. ẹ wá lọ rèé jí bá bàbá mi Professor Banji Akíntóyè tí ì bá ṣe pé bóyá bóòtù orí yín ti tú tí ẹ wọjọ́ orí bàbá wípé ẹ̀yin náà ó dàgbà ẹ wá lọ rèé sọ̀rọ̀ tí ó yẹ kẹ́ ẹ sọ fún bàbá ń bàbá àwọn omíyalé yẹn bàbá ń bu yín kí ló dé in that correct tí Dúpẹ́ Onídọ̀tí ṣe tá a kan ní ká gbẹnu sọ́hùn iná la tún correct yìí náà agbẹ́gbẹ́ ká pè yín lábẹ́ aṣọ àmọ́ tá a bá pè yín lábẹ́ aṣọ láti bá yín sọ ẹ ní dáhùn ẹ ti nígbàgbọ́ wípé ẹ̀yin lẹ dáa jù ẹ̀yin lẹ gbọ́n jù ẹ̀yin lẹ mọ̀ jù. I'm putting it straight again. Kò sí nǹkan kan tí bàbá mi Professor Banji Akíntóyè ṣe tó lóyè Sunday Ìgbòho ọmọ nípa ẹ̀. ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ń kọ́mẹ́ǹtì òṣì tí n bá sọ̀rọ̀ máa ń sọ pé àwọn afọpọlọgbọ́rọ̀ kalẹ̀ afọpọlọgbọ́rọ̀ ilé mi máa ń fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣe àwọn tí their brain is 500 meters behind. I want people who can think beyond my own reasoning. People máa ń ṣe sọ yìí ẹ jẹ́ àgbèwò kí ló lè fà á kí ló lè jẹ́ kó sọ báyìí. Kí sàwọn tí ó máa wá àléébù nínú ọ̀rọ̀ tá a bá sọ tó bá ṣe pé lóòótọ́ ìfẹ́ ìṣọ̀kan nínú struggle ìran Yorùbá nation yìí ìlàgbé dání. Kí ló tẹ̀ ń wà àléébù mi? Lédè ń sọ mi lọ́wọ́ sọ mi lẹ́sẹ̀. Tẹ́ bá júwe ilé fún wa tẹ́ ẹ̀ bá fi bá yín ṣe ẹ sọ. Ẹ̀yin ẹni bí rándanràndan yìí. Bàbá mi Professor Banji Akíntóyè bàbá ẹ pẹ́ fún wa ẹ pẹ́ bí ewé àpẹ́ ẹ̀mí yín ó gùn. Nǹkan kan ò ní dàárín ẹ̀yin àtolóyè Sunday Ìgbòho ṣàrú láíláí. Àwọn èèyàn burúkú tí ẹ fẹ́ yọ̀ bàyè jẹ́ ìní ẹjẹ́ á pè sákìyèsí wípé ẹ má ṣe nǹkan báyìí ẹjẹ́ á ṣe báyìí. Ìdùnnú gbogbo wa ni tá a bá ṣe rálì tilẹ̀ ń mì tìtìtì tí gbogbo òlú shake tá wá torí ẹ̀ tán gbé orílẹ̀-èdè fún wa báwo ni ọ̀bá ṣe dùn lára wa tó. Àmọ́ báwa ọ̀dọ́ bàbá rí nǹkan tá a expect nǹkan tá a ń rò pé ó yẹ kó bí iṣu tó bá wá ń bẹ́ wùrà tá a bá wá complain èmi ò rò pé láì fi wà ń bẹ̀ o. Bàbá mi má jà sọ́lá àdìsán máa dé ẹ mọ́. You've tried. Aláǹgbá tó bẹ́ látòrí 3-story building tí ọ̀kan lápá tí ọ̀kan lẹ́sẹ̀ tẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ bá kí yóò kíra rẹ̀. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ a lè dín ẹyin láì ṣe kíni láì fọ́ ẹyin kò ṣeé ṣe. Ẹ gbọ́ a lè dín ẹyin láì fọ́ ẹyin. Gbogbo ìwà tẹ́ ń wù yìí ẹ máa wù sọ́kàn ara yín ẹ má wù sí ìran Yorùbá. Mo tún sọ lẹ́ẹ̀kan sí Ọlọ́run tó ní mí tó dá mi kó ṣe ìdájọ́ fún mi gẹ́gẹ́ bí èròǹgbà mi sí ìran Yorùbá.
èyí tó bá tó bẹ́ẹ̀ nù yín kọ́ bọ́ta kọ́ sọ náà. àìmọye ìgbà lólóyè Sunday Igboho Oòṣà máa ń sọ pé òun ò Àdìsá ọmọ Adéyẹmọ òun ò ní lòdì sí ọ̀rọ̀ ìran Yorùbá láíláí. olóyè Sunday Igboho Oòṣà ò lòdì sí mega rally o, quote and unquote, kò lòdì sí mega rally, kò sì ní pé mega rally ò ní wáyé. ibi ẹgbẹ́ bá mi sọ̀rọ̀ for hours. kódà gbogbo báwọn èèyàn ṣe ń dààmú wọn lórí ayélujára lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kẹ́lẹ́ kan àwo kan àní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ ẹjẹ́ á ṣe bá ṣe ní ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí, bá a ti ṣe píyamọ́ rẹ̀ láti bẹ̀rẹ̀ bá a fẹ́ ṣe ilé mi nérò ń gbà pọ̀ yẹ ká ṣe mega rally la pé. ẹ wá ní mo bú bàbá mi Professor Banji Akintoye, ẹ bá mú fídíò bọ́ta ẹ̀yin èèyàn rán dandan yìí. èè bá ṣe pé wọ́n ní kí n sẹ́nu kù ìmbá kéde ó kọ yín káàmà Yorùbá orí yín ẹ fẹ́ Yorùbá fúnre kí ló dé? ìwà ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún àbòsí ìgbẹ́ra ẹni lẹ́sẹ̀ ó yẹ ká ti fi ré tipẹ́. kí ló dé tó ẹ pé aṣọ rẹ̀ lẹ́yìn wá gbé wọ̀ báyìí? So many meetings were held before the pronunciation and announcement of the rally. téèyàn kan bá lóun sojú ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ bá máa ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mí ọmọ Ìbàdàn. téèyàn bá lóun sojú ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ̀lé la fẹ́ ṣe rally tá a ní Sugar Boy tá a lé mi tá a láwọn kọ̀ọ̀kan bá náà tá a dẹ̀ kárí wa along wípé ọyá o ọjọ́ báyìí lálàá ó lù akutupo awu tàbá wá fẹ̀hónú wa hàn. ìyẹn kì í ṣe pé bọ́yá ọmọ àlè ni wá náà, ìyẹn ò pè wá lọ́dàlẹ̀, ìdí ń bẹ nínú wa là ń sọ. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, and let me put this one straight, kò sí ìjà láàrin bàbá mi Professor Banji Akintoye àtolóyè Sunday Igboho Oòṣà o. ìfẹ́ dárúkọ ẹ̀yẹn tẹ́ wà ń di ìlàhílò, ẹ má jẹ́ ń dákọ̀. mo tẹ̀ fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá ó mọ̀ wípé kò sí tí bàbá mi Professor Banji Akintoye fẹ́ ṣe tolóyè Sunday Igboho Oòṣà ò mọ̀ sí. àmọ́ rally tá ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan wà tí the so-called organizers tí wọ́n gbé tolóyè Sunday Igboho wà lọ́n pẹ̀lú ẹ̀. àmọ́ tí bàbá mi Professor Banji Akintoye bá ti ṣe olóyè Sunday Igboho Oòṣà náà ló ṣe. so ẹ má dàpọ̀ ẹ̀yin organizer ẹgbẹ́ra ìṣẹ̀gbẹ́ kan, ọ̀rọ̀ bàbá mi Professor Banji Akintoye àtolóyè Sunday Igboho Oòṣà ẹgbẹ́ sẹ́gbẹ́ kan kọ̀ọ̀kan lura wọn. ẹ bá sì fi abọ́ọ̀lù yín tààrà abọ́ọ̀lù yín ẹgbẹ̀rún yín ò tó bẹ́ẹ̀. tọ́lá máa sọ̀rọ̀ with fact and figure ni. èmi sì máa ń sọ tó bá jẹ́ wípé one same mission, one same purpose ìlà ń jà fún, èé ṣe tá a mọ̀ wá ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún. káró sọ mọ́dì káró dì í mọ́ sọ kídìí sámọ́ ti gbófo ní. ṣebí bẹ́ẹ̀ bàbá ṣe fààyè lẹ̀ náà ní fún Dúpẹ́ Onítìrí, nǹkan ńlá àfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ tá a bí ń pariwo ńlá àfẹ́ kó ṣẹlẹ̀.
àmọ́ bàbá mi kan pè mí lánàá wọ́n bá mi sọ̀rọ̀ mo ní tán bá ní á dákẹ́ á fọ́ lẹ́rán á mọ̀ wò àmọ́ àtún ní lè dákẹ́ torí ìfẹ́ tá a ní síran Yorùbá kọ̀gbá ká dákẹ́ kọ̀gbá àfi ká sọ̀rọ̀ ká sọ tinú wa jáde tá a bá dẹ̀ ti sọ ó ti tán. So bàbá mi Professor Banji Akíntóyè bàbá àárò òrùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́pẹ́ èmi ò bu yín o àwọn tó sáré wá bá yín ní àárọ̀ àná ẹbí wọn léèrè pé ká lọ rèé mú fídíò ká pinpoint ẹ níbi tí mo ti bu yín ká mú jáde ẹni ká mú jáde ihun tí mo sọ ni wípé ẹ má take advantage pé torí pé bàbá ti fẹ́ràn gbogbo wa tó jẹ́ pé gbogbo ń tá a bá mú wá ni bàbá máa ń gbà kẹ́ ẹ wá fi da ọmọ Yorùbá ríboríbo. Ibi abá ti rò pa képáká pa kìnìún tá a wá lọ rèé pẹ̀lú rí ṣé ẹ mọ̀ pé ó rí bákan. After all, I didn't contribute to the mega rally torí lówó àmọ́ àánú àwọn tí wọ́n gbárùkù tí ó ṣe wá tòsí tó jẹ́ wọ́n gbárùkù tí mega rally yẹn ju wípé wọ́n rò ó pé ìyà tí ń jẹ wá gbọ́dọ̀ dópin ló ṣe wá nìyẹn. Ẹ̀wá ni amóríwá ká fọrùn lẹ̀ ó mà ṣe o. Ọ̀pọ̀ nǹkan ní í ṣẹlẹ̀ táwọn èèyàn kì í observe. Àwọn ọ̀bàyéjẹ́ máa ń gbìyànjú láti pa olódodo láti pa lẹ́nu mọ́. Ẹni tó bá ti rí pé ń sọ̀rọ̀ tí ń sòótọ́ ọ̀rọ̀ wọ́n fẹ́ pa lẹ́nu mú àgádágodo. Day 1, day 2, day 3, day 4 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe announce what has been the result. Mo níròyìn ayọ̀ fún gbogbo ọmọ Yorùbá látọ̀dọ̀ bàbá mi Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ akùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté. Bàbá mi Sunday Igboho Ọ̀ṣà ní pé àwọn Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àwọn ò ní lòdì sí nǹkan tí bàbá mi Professor Banji Akíntóyè bá ṣe láéláé. Bàbá ní ká jẹ́ àka rally tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí káàkà kún awareness the mega one is on its way. Lẹ́yìn tẹ́ ti máa gbọ́ ohùn olóyè Sunday Igboho Ọ̀ṣà tílẹ̀ ó ti mì gbogbo wa yìí la máa wà ń bẹ̀ ẹnìkan ò ní gọ. Mo wá ń rọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ organizers fún mega rally wa yìí I want you all to come home. Ẹ máa bọ̀ nílé oníkálukú yín ló ní ìpìlẹ̀ tó ti bọ́ta afẹ́kẹ́ wà níwájú wa báyìí. Yes ká máa rí yín wájú báyìí pé yes káre bọ́mọkùnrin ṣe ló ṣe ṣe yìí afẹ́ká máa rí yín kì í ṣolódì yín ẹ sì kì í ṣọ̀tá wa. Ìfẹ́ tá a ní síran Yorùbá ni ló jẹ́ ká complain lórí kùdìẹ̀kudiẹ tá a rí wípé kò lọ bó ti yẹ kó lọ. Ẹ má wàá tèkì yẹn as an advantage láti sọ wá dẹni ibú. Ẹ̀yin ni ká check ara yín wò wípé ṣé lóòótọ́ òmìnira Yorùbá mọ̀ ń jà fún. Ẹ check ara yín ẹjọ́ kálukú check ara ẹ̀. Èmi ṣe máa sọ pé kọ́lọ̀ wọn san fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ sínú Yorùbá nation. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ wọ́n sọ báyìí pé kí gbogbo Yorùbá pátápátá ká máa múra fún àràgbéyàmúyàmù rally. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ ní pé nobody should feel disappointed. Kẹ́ẹ̀dẹ̀ má jẹ́ ká kó ìrẹ̀wẹ̀sì ọkàn.
pé ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù pé kẹjí àárẹ̀ ń tà ń ṣe lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí kéne gẹ́gẹ́ bí awareness ahead of the mega rally ń tà fẹ́ gbọ́nù Àdìsá sì ti sọ̀rọ̀ èmi wá ń ṣàdéhùn fún yín èmi Adémọ́lá ọmọ Omíyalé yèrèpè tí ò níbi ká gbá mo ti gbogbo ara jó ní wàìwàì apáta burú olóko dá sí ọ̀pọ̀ ń tá a ti forí lànà struggle ẹlòmíì ò forí là á wọ́n ti dún màhúrú mẹ́mìí wa a ti wà nínú àjálẹ̀ nínú pírí nínú kinní ikú ọ̀pá wa ọ̀pọ̀ nǹkan ló ti ṣe wá àmọ́ a dúpẹ́ orí tó bá fọ́gi tó fọ́pẹ̀ orí tọ̀hún ọ̀bá tó borí ọ̀hún ọ̀bá fọ́ ire ló kù. bàbá mi Àdìsá máa dé ẹ mọ́ béèyàn ò kí ọ béèyàn ò yàn ọ́ àwa tá a mọ̀ ọ́ a yàn ọ́ because kì í ṣàná kì í ṣòní bẹ́ẹ̀ kì í ṣèjẹta ṣé ń gbà mo dákẹ́kẹ́ ni gbóògùn mo dákẹ́kẹ́ ohun Ifẹ̀ bàbá mi ìlú Èkìtì Ọmọlúkà Lady K pẹ̀lú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ẹ dákun ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ àwọn fáàtì kan wà lọ́wọ́ mi tó yẹ kí n nà ń bẹ̀ àmọ́ téèyàn ò bá ní aláfisùn ọgbọ́lọ̀ ní olùbáwí méjèèjì wá lèmi ní méjèèjì náà lolóyè Sunday Ìgbòho ṣá níjọ́ tí wọ́n ń ṣe meeting ní London conference àbí nǹkan ibẹ̀ náà ti choose déètì mega rally fún May tán ní kí ọ̀gá wa Kóìkì ọlọ́rẹ̀ kéde tán kéde kò wáyé mọ́ kó tó di pé lè ṣẹlẹ̀ just forget about that area. ọ̀nà àbáyọ tójú òfin ní tì wá tójú òfin ní ti èmi tí òfin ní ti ẹ̀yin lórí ọ̀rọ̀ Yorùbá ẹ wá ń ba búbẹ́ gbèrè kí ẹ bẹ́ẹ̀ fẹ́ lóókọ ni ẹ sì ti lóókọ orúkọ tẹ́ ẹ fẹ́ nínà lẹ́tí ní oríkì tẹ́ ẹ fẹ́ nínà lẹ́tí ní aláṣetì sáàbẹ̀ tí mo béèrè owó ni àní kí n kàn gbọ́kàn máa ń tòun ẹ jáde báyìí bàbá mi Professor Banji Akíntóyè bàbá ẹni pé mò ń tẹnu mọ́ ọjọ́ yín á dalẹ̀ àárò òrùn yín ṣaṣọ pẹ́pẹ́pẹ́ I don't want to waste time on this program toró ti rẹ̀ mí meeting from meeting upon meeting ni mo ti ń wà látàná lórí ọ̀rọ̀ rally ni torí tí go tó bá ti di go báyìí kí gbogbo ẹ̀ ó blue máa wà after so ẹ dákun and in terms of security àwa ò jẹ́ kí lapses ó wà àjẹ́ lapses ó wà à ń make sure ipe gbogbo ibi tí loopholes wà à ń dí ẹ lọ gbé èèyàn kan wá kó wá supersede ẹni tó lóye Sunday Igboho ṣàfà á lẹ̀ pé kó máa jó lórí ẹ̀ warrior kí ló dé torí kéne kí lẹ̀ ń bá ká ẹ̀yin náà fẹ́ hàn ẹni àfihàn ọ yàtọ̀ sẹ́ni tó fi ránra ẹ̀ ẹja ayé kan ti bá ń sọ̀rọ̀ mo fẹ́ fọ̀rọ̀ fọ́n gbá yánga káṣírí ọ̀rọ̀ ó tú sọ́wọ́ àwọn ọmọ Yorùbá ká wá bá wa wò ó gbé ta gángan làbá pè lọ́dàlẹ̀ ta gángan làbá pè lẹ́ni tí ń wá ìlọsíwájú ìran Yorùbá because I will give names but ó ti lọ sọ pé pọ́n so bàbá mi
Professor Banji Akíntóyè bàbá lẹ jẹ́ lọ́jọ́kọ́jọ́, bàbá náà lẹ́sìn máa jẹ́ títí tí bìlà ó fi fọn. Ẹ̀yin bàbá gbogbo wa o, táwọn kan bá wá kùn sí yín létí ẹjọ́ máa yé wọn pé ẹni ibú ni yín, ẹyẹ kùnkùn wèrè. Mo dẹ̀ sọ́nù program mi, mo ní kì í ṣe polóyè Sunday Igboho wà àwíà nípa meeting, nípa rally, àmọ́ along the line so many things changed. Ààrẹ ni wípé ẹ lọ police headquarter ẹ ṣe fẹ́ gba permission, ẹ imagine. Ẹ̀yin tẹ́ ẹ̀ lógun ń bà lógun lọ́yọ̀ọ́, ẹlẹ́ẹ̀lógun ń bàdàn, ẹ̀ẹ́lógun ń bàdàn, ẹlẹ́ẹ̀lógun lẹ́kọ̀ọ́. Gbogbo dáadáa yín náà iná láti rí un àṣẹ ju bẹ́ẹ̀ ṣe pera yín lọ. Ẹ wò ó, ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀, ojú òní tiwa agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ìmọ̀ ọ̀tá, ìmọ̀tú ìmọ̀jọ mẹ́ni ìdálẹ́ ìmọ̀ ọ̀tá ò ní jọ lórí ìran Yorùbá. Olóyè Sunday Igboho bàbá ní ká fọkàn balẹ̀, bí mega rally yìí náà ni ó di awareness, iná ni ó di mega lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìjọ tí mega ó máa jẹ́ ẹ máa gbọ́. Àná nǹkan kan ń bẹ sórí afẹ́fẹ́ mọ́, ẹ má fún ọ̀tá ní avenue láti mọ ibi tá a wíìkì sí. Ara ń dá ń pariwo nìyẹn, kì í ṣe I will burn down this, I will do this, I will do that lórí afẹ́fẹ́. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Mo wá bẹ̀ yín, mo fọlọ́dùmarè bẹ̀ wá, mo falálẹ̀ Yorùbá mo fi bẹ̀ wá, ìfẹ́ ohun ìṣọ̀kan ní kẹ́ ẹ jẹ́ á lò láàrin ara wa o. Èmi jù ọ́, ìwọ ò jù mí, ẹ jẹ́ á gbé tì for the interest of the entire Yoruba race. Kí gbogbo wa ọjọ́ wa fọwọ́sowọ́pọ̀ ká wo ọ̀nà tá a lè gbà tí òmìnira ìran Yorùbá tí ó fi yá ká mọ́ kóbó. Njọ́kíjọ́ tí fèrè bá ti fọn, ẹ jẹ́ gbogbo wa ó tú yáyá, ká tú yàyà, ká pẹ́ bí, ká pará pé ọ̀yá ẹ jáde ìta. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọpẹ́ olóore àdá tán. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aláṣìgbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Torí pé kí ni? Olórin kan kọrin. Ó ní àwọn ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré. Bẹ́yìn bá mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lé wa. Oore ni. Oore ni. Ibi ẹlẹ́wà dé yìí náà. Oore ni. Àwọn ò mọ̀ pé báyìí ni ká tó sáré. Bẹ́yìn gá mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní lé wa. Ẹ ti lé àwa ọmọ Yorùbá, ẹ ti lé wa débi ayọ̀. Ẹ ti lé wa débi ire. I can confirm it to you pẹ̀lú information at my disposal. Látọ̀dọ̀ bàbá mi Professor Banji Akíntóyè àti bàbá mi Olóyè Sunday Igboho ẹ̀jẹ̀ á máa jọ̀ ká máa jó. Ẹgbẹ́ ẹ̀yin tá ń lò tẹ́ ẹjẹ́ ta ojú tì í. Ẹ wò pé ẹ lè ṣe ń bò ń kẹ́lẹ́ kẹ́ ẹ da gbogbo ẹ̀rù Ọlọ́run ní fún yín sí. Àyè tá a fi gba dúpẹ́ onídọ̀tí a lè fi gbà yín mọ́. A lè fi gbà yín mọ́. Lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà tó ń ṣiṣẹ́ takuntakun, ẹ dákun, ẹ túbọ̀ mọ́ bá wa ràn wọ́n lọ́wọ́, ẹ mọ́ bá wa kàn sí wọn. Bàbá Ìbàjà Sọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté, ojú tó lé ojú tó kó. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Àdìsá mọ̀ ọ́, máa bá mọ̀ ọ́ mọ̀ ọ́, akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá pátápátá káfàtà. Kí ló yè tán ẹ́ bàbá mi Aláàfin Ọ̀yọ́ tàná
tó fẹ́ fi yín jẹ o akírífìjà lọ gbogbo ilẹ̀ Yorùbá Àdìsá ó joyè wàláì ó jẹ́ akírífìjà lọ ilẹ̀ Yorùbá mo wá díẹ̀ mo bá bẹ́ẹ̀ Májàsọ́lá ẹ̀ ní dààmú ẹ̀ ní rìnira ẹ̀ ní rí fìtínà òmìnira àrán Yorùbá yóò ṣojú ẹ̀mí yín kò sí ìjà láàrin bàbá mi Professor Banji Akíntóyè àti olóyè Sunday Igboho Oòṣà o ntẹ́ ẹ bá sì rí tí bàbá mi Professor Banji Akíntóyè tán ṣe mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho Oòṣà náà ibẹ̀ náà ló dúró sí ẹ̀yin tẹ́ organize rally ẹ túbọ̀ ṣàtúnṣe 9036371643 ó pè mí nìyẹn tẹ́ ẹ bá fẹ́ support mi ẹ ká ní mo ti dó ń bára ẹ mọ̀ sí kéèyàn tọrọ bára wá pé ju kéèyàn jalè lọ ní 9036371643 ó pè tẹ́ bá láti Rádémọ́lá ń bẹ̀ ẹ má dààmú ara yín lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà 09036371643 09036371643 Yoruba Nation no going back. Be prepared for the Yoruba Nation mega rally. God bless you all.